ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. èyí ni ìròyìn ojoojúmọ́ tolómìnira IYPDRY tó jáde lónìí ọjọ́ ajé ọjọ́ 28 oṣù ọ̀wàrà 2024. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní 20 oṣù bélú 2022. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ 12 oṣù igbe 2024. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira àṣejọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí Yorùbá Kingdom, Yorùbá Nation, Yorùbá Land, Yorùbá Country. kò sí ìpínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ Yorùbá. Under Democratic Republic of the Yorùbá DRY ni gbogbo wọn wà. ìtànjẹ lásán ni pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, kò sì lè jẹ́ orílẹ̀-èdè. ètò àwọn amúnisìn ní Nàìjíríà jẹ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kì í ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí Nàìjíríà mọ́ láti 20 oṣù bélú 2022. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti di orílẹ̀-èdè àṣejọba ara ẹni, agbègbè àjogúnbá àṣejọba ara ẹni, yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Nàìjíríà tí ó jẹ́ ètò àwọn amúnisìn ń hu ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ àṣejọba ara ẹni, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn kó àwọn olóṣèlú tí ó gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. Olú Ọlọ́run ayérayé, Ọlọ́run àwọn amárídì, ìjìnlẹ̀ ìfẹ́, Ọlọ́run tó tẹlẹ̀ bá dó ní ìwáṣẹ̀, odò Ọlọ́run gágo, gbogbo àwọn lọ́balọ́ba tó ń pètò pèrèbí lórí ọmọdé àrùwá ìpá kò débàlẹ̀ wọn àtọ̀nù wọn. òfò ló mẹ́fọ́n ṣe kó ṣòfò dànù, ìgbà ikú kó débà wọn, kó dẹni àgbègbè, kó dẹni tẹ̀mọ́lẹ̀, wọn ò ní péjì. gbogbo ẹnikẹ́ni tí ń wá ìṣubú àwọn ìjọba délé wa jẹ́ kó ṣòfò dànù. gbogbo ẹnikẹ́ni tí ń wá ìṣubú àwọn ìjọba délé wa kó ṣòfò dànù. gbogbo ẹnikẹ́ni tí ń wá ìṣubú àwọn aṣáájú wa, ìpá ike kó débà látọ̀nù ẹ̀, àrá kó sọpa wọn, ìpá ike kó débà wọn, jẹ́ kó ṣẹ̀ sí, fi wọn ṣẹlẹ́yà, jẹ́ kó ráre kú, ó ti dàṣẹ. gbogbo ẹnikẹ́ni tá a bínú gbàgbọ́ bí ẹ̀ bó ti kó pọ̀ ní pátápátá tó ní àlàkalẹ̀ àtàn wá tí ìwọ náà ká gbogbo ilé màmá òun fẹ́ padà sí òmíràn, bó ti yẹ pé tó pé rẹ̀ bó ti kó pọ̀ ní pátápátá dáná yá wọn. òjò iná tó rọ̀ lé Sódómù ká rọ̀ lé wọn lórí. Olúwa wọn dànù, wọn dà títí tọ̀nà wọn, wọn dànù pẹ̀lú agbára tọ́ní, wọn dànù kó ṣòfò dànù pẹ̀lú agbára tọ́ní. gbogbo tí wọ́n gbójúlé tó fi ń gbéraga ní iwájú ọmọdé àrùwá kó ṣègbè dànù, ilé èṣù agbára kó gbiná dànù, kó dẹni máa kékeré níwájú ọmọdé àrùwá kó dẹni ìtẹ̀mọ́lẹ̀. ìlérí tó ti ṣe fún ọmọdé àrùwá kó wá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnnà lórí àwọn ìjọba délé ká gbégbó ọpẹ́. ó ti rí bó ti ṣe bẹ́ẹ̀, kò yí padà lóko ti bàbá ní agbára Ṣèdùmàrè, ó ti di àṣẹ. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀: ẹ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ ẹ́. bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. fún ìdí èyí, ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀, ẹ̀sùn ìpànìyàn ni o.
nítorí náà a rọ gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn, ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á. Apànìyàn ni àwọn méjèèjì. Ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, ṣùgbọ́n ìgbékalẹ̀ àwọn amúnisìn ni. Orílẹ̀-èdè ní ọgọ́rùú èrò tí ìran kan, ìtàn kan, àṣà kan, èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀. Ní ìdojúkọ sí ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀, tàbí ìlànà fún bí ohun kan á ṣe lè ṣẹlẹ̀. Ṣé ó yé wa? À ń fi àsìkò yìí sọ fún àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá IYP pé kí ayé tẹ́tí sí àwọn VN tí kò mú ọpọlọ dání tó jẹ́ wípé kìkìdá distraction ni wọ́n jẹ́. Wọn ò fẹ́ kí àwa IYP papọ̀ pọ̀ láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí à ń ṣe fún orílẹ̀-èdè wa. Ni wọ́n ṣe ń gbé àwọn VN àdánù yìí jáde. Níbi tí Olódùmarè bá wa gbé iṣẹ́ orílẹ̀-èdè wa dé lónìí, kò yẹ kí àwọn ọmọ Yorùbá tún máa tẹ́tí sí àwọn VN òmùgọ̀ bírú èyí tí aláìlọ́pọlọ kan gbé jáde tó ní ẹni tó pera rẹ̀ ní Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì fẹ́ lọ sáìn amalgamation mìíràn. Ṣé orílẹ̀-èdè tó ti dúró tí a ti ní ìjọba tiwa ni ẹnìkan jáde tó lóun fẹ́ lọ sáìn amalgamation fún? Ẹ̀rín pa mí. Ṣé ibi tí ayé lajú dé lónìí yìí, ẹnìkan tún lè jáde tó ní òun fẹ́ lọ kó ìran òun sóko ẹrú? Ẹ ò rí i pé ìwà òmùgọ̀ gbáà ni? Èyí tí àwọn amúnisìn ṣe pàápàá fún àǹfààní ara tiwọn ni, torí wọ́n mọ̀ pé omi òkun ni ọlá àti ọrọ̀ tí Olódùmarè jogún fún àwa ìran Yorùbá tí kò sì lè gbẹ láéláé. Ìdí nìyẹn tí wọ́n fi ṣe èyí tí wọ́n ṣe nígbà náà, láti lè fi gbé ọrọ̀ ajé orílẹ̀-èdè wọn sókè. Níbi tí ayé wa lajú dé lónìí tí kò sí nǹkan tó ń jẹ́ oko ẹrú mọ́, ni ẹnìkan wá jáde tó lóun fẹ́ lọ sáìn amalgamation mìíràn. Ọmọ Yorùbá, ó yẹ kí òye ti yé wa kí a sì mọ̀ pé distraction lásán ni eléyìí jẹ́. Ó bàyá baba ńlá kú àwọn tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ láti gbé irú VN àdánù yìí jáde. Ṣé èyí tó pera rẹ̀ ní Ògúnwùsì tí ayé rẹ̀ ti bàjẹ́ yẹn, tí ilẹ̀ Yorùbá ò sì lè gbé mọ́ láéláé? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ ọba mọ́ ní ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè tó bá ti ń lo republic kò kí ń lọ́ba. Fún ìdí èyí, kò sí ààyè fún àwọn tí wọ́n pera wọn ní ọba ní ilẹ̀ Yorùbá mọ́. Nítorí náà, ọmọ Yorùbá, ẹ jẹ́ kí a pa gbogbo àwọn VN àdánù yìí tì, kí a sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí à ń ṣe fún orílẹ̀-èdè wa. Àwọn ọ̀rọ̀ tí yóò máa ṣí àwọn èèyàn wa létí ni kí ẹ jẹ́ kí a máa gbé síta. Kí ayé bá wọn pín àwọn VN tí ò mú ọpọlọ dání kankan kiri mọ́. Kí a sì yàgò pátápátá fún àwọn tí ò bá lé nǹkan kan tí wọ́n ń pera wọn lọ́ba yìí, ṣùgbọ́n tó jẹ́ wípé ọbàyéjẹ́ ni gbogbo wọn. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ọba ilẹ̀ Yorùbá nígbà tí amúnisìn dé. Lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a fẹ́ gbéyàwó lónìí ni kò sí ààyè fún amúnisìn mọ́. Ọba ilẹ̀ Yorùbá lábẹ́ àwọn amúnisìn. Ẹ bá wa ká lọ sínú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tòní. Ilẹ̀ Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Nígbà tí àwọn òyìnbó amúnisìn wọlé dé, wọ́n bá wa pé ọba àti àwọn ìjòyè ló ń ṣe kòkárí ìṣàkóso ìṣèjọba nígbà náà.
àrékérekè àti ẹ̀tàn ni àwọn aláwọ̀ funfun yìí lò láti sọ ara wọn di amúnisìn lórí ìran Yorùbá. Àwọn òyìnbó yìí wá gẹ́gẹ́ bí oníṣòwò. Òwò yìí ni wọ́n ń ṣe tí wọ́n fi wọlé sí àwọn ọba ìgbà náà lára. Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa, ilẹ̀ Yorùbá ó ti lajú tipẹ́ tó ti di ọba ilẹ̀ Yorùbá tó ń ṣe ìjọba ara ẹ̀. Àwọn ọba àwọn ni wọ́n ní àṣẹ lẹ́nu tí wọ́n ń pa, tí gbogbo ìlú sì ń forí balẹ̀ fún wọn. Àwọn ìjòyè wọ́n ń ṣèṣọ̀gbè àwọn ọba. Ohun gbogbo ń lọ déédéé. Bí ìlú ṣe lajú bẹ́ẹ̀ ni okòwò wọn ń gòkè sí i. Ìdí nìyí tí àwọn ará ilẹ̀ ibòmíràn ṣe ń gòkè wá láti wá bá wọn ṣòwò. Wọ́n rí wọn gẹ́gẹ́ bí ìlú tó mọ ohun tó ń ṣe tó rí ṣe. Ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó amúnisìn tí wọ́n gòkè wá ti wọn, èròǹgbà wọn ọ̀tọ̀. Èyí tí ń wáyé láti ọdún tó jìnnà sí àkókò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá so orígun mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ̀pọ̀ tí wọ́n wá pè ní Nàìjíríà papọ̀. Àìmọye ọdún sẹ́yìn kó tó di wípé wọ́n wá pè Nàìjíríà lórúkọ tí wọ́n so irun wájú pọ̀ mọ́ tìpàkọ́. Ìlú tó ń ṣèjọba ara rẹ̀ tó ń ṣàkóso, ọba ló ń dún, ìjòyè ń dún lórí aráàlú, ohun gbogbo sì ń túbà ó ń túṣẹ. Ìgbà táwọn aláwọ̀ funfun dé pẹ̀lú ìwà àrékérekè wọn, wọ́n lu ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn fún àwọn ọba wa àgbà náà nítorí pé òwò ni wọ́n láwọn wá ṣe. Wọ́n jọ ń ṣe wọléwọ̀de títí tí àwọn amúnisìn wọ̀nyí tí wọ́n fi yí sínú àwọn ọba, tí wọ́n yí wọn lọ́kàn padà, tí wọ́n ba òwò jẹ́ mọ́ wọn lọ́wọ́. Àwọn ajíhìnrere ni òyìnbó kọ́kọ́ rán síwájú láti wàásù ìhìnrere ní àkókò náà. Àwọn òyìnbó gbà pé àwọn ọba ni olórí àti àṣejọba ní ilẹ̀ Yorùbá. Wọ́n sì máa ń lọ rí àwọn ọba yìí fún ilẹ̀ àti ohun mìíràn tí wọ́n nílò fún ẹ̀sìn wọn. Lẹ́yìn èyí ni àwọn òyìnbó oníṣòwò náà dé láti máa ṣòwò ní orílẹ̀-èdè Yorùbá. Oníkálukú ń fi ọ̀wọ̀ bá ara wọn lò. Bẹ́ẹ̀ ni àwọn ọba ilẹ̀ Yorùbá fi ìfẹ́, owó àti ojú kòkòrò wọnú iṣẹ́ òwò ẹrú pẹ̀lú wọn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ igi mú ẹlẹ́dẹ̀ wọ ọgbà. Àwọn òyìnbó yìí rí àṣírí àti àṣìṣe àwọn ọba yìí nípasẹ̀ àìkíyèsára àti àtẹnujẹ. Ni omi bá tẹ̀yìn wọ ìgbín wọn lẹ́nu. Ṣé gbogbo nǹkan téèyàn bá mọ̀ ṣe òní kó múra sí? Ẹni tí à ń ṣọ́ kò lè gbọ́n bí ẹni tó ń ṣọ́yàn. Àwọn òyìnbó ń ṣọ́ àwọn ìlú wa, wọ́n ń ṣọ́ àwọn ọba wa, wọ́n ń ṣọ́ gbogbo bí wọ́n ṣe ṣe nǹkan wọn, títí tí ìfẹ́ owó tó fi jọba lọ́kàn àwọn ènìyàn wa. Ẹ sì mọ̀ pé ìgbà tọ́rọ̀ bá ti di jẹ́ fún ẹ lówó, kó yẹ èèyàn báyìí fún mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọba wa ti ń fi àwọn èèyàn wọn, wọ́n ti ń tà wọ́n lẹ́rú. Wọ́n ń tà wọ́n, wọ́n fi wọ́n ṣòwò fún àwọn olówó láàrin wọn tàbáwọn olówó tó tún wá láti ìlú òkèèrè míì. Tí àwọn òyìnbó wá jàjàdé tí wọ́n ń kó owó gidi wá fún wọn, bí òwò ẹrú ṣe bẹ̀rẹ̀ lélẹ́yìí. Ojú kòkòrò ni wọ́n fi ń gba owó, ni wọ́n ń taari àwọn ọ̀ràn wọn kí wọ́n máa tẹ̀lé àwọn òyìnbó lọ. Ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí làwọn òyìnbó gbà tí wọ́n fi wọnú wọn pátápátá, táwọn ọba nígbà náà tí wọ́n fi juwọ́ sílẹ̀, tí wọ́n rí èrè níbi òwò sí, tí wọ́n rí èrè níbi òwò ẹrú tí wọ́n ń ṣe pẹ̀lú wọn. Oní gbogbo wọn bá gbà bí ìgbà wọn gba igbá ọtí ní kálukú wọn bá bẹ̀rẹ̀ sí fi àwọn ọ̀ràn wọn ṣòwò. Ẹni tí ó bá ní àròjinlẹ̀ nínú wọn kò bá wẹ̀ kò bá yán kankan lónìí fún ìran rẹ̀, ṣùgbọ́n gbogbo wọn lọ́pọlọ wọn dojú délẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí fi àwọn ọ̀ràn wọn, àwọn ẹbí wọn tí wọ́n ń fi wọ́n ṣọwọ́ sí àwọn òyìnbó torí pé wọ́n gbowó, wọ́n gba dúkìá. A jẹ́ pé nǹkan tí wọ́n tiẹ̀ ń fún wọn jẹ́ nǹkan tó jọjú. Àwọn nǹkan rándanrandan ni wọ́n ń fún wọn tí wọ́n fi ń gba odidi àwọn èèyàn lọ lọ́wọ́ wọn tí òwò ẹrú fi wá gbilẹ̀. Ọ̀nà tí wọ́n gbà rèé tí omi fi tẹ̀yìn bọ ìgbín
àwọn baba ńlá wa nígbà náà tó fi tẹ̀yìn bọ̀ wọ́n lẹ́nu. Àwọn wo ló sì ń ṣòwò yìí ní pẹrẹu? Àwọn ọba ni wọ́n ń ṣòwò yìí ní pẹrẹu. Ní àìròtẹ́lẹ̀ ni àwọn òyìnbó ń tú apẹ̀rẹ̀ ìmúnisìn tí wọ́n gbé pamọ́ láti máa ṣe òfin ìjẹgàba nípa lílo àwọn akótilétà ọmọ Yorùbá bí aṣojú àti ọmọ ogun láti gbàṣàkóso ìṣèjọba ilẹ̀ wa pẹ̀lú ipá. Ṣé ẹni tí a tà láàbọ̀ ni Yorùbá wí? Ìgbọ́n ti bẹ̀rẹ̀ sí náwó owó síwájú fún wọn tí wọ́n ti rí i pé wọ́n ponú débẹ̀ wọ́n ń gbowó. Làwọn báyà tú pẹrẹpẹrẹ tí wọ́n gbé wálé wọn lọ́wọ́ wọ́n túlẹ̀ fún wọn. Wọ́n gbé gbá apàṣẹ wàá wá fún wọn. Ó ti pẹ́ tá a ti ń bá yín ṣòwò, ó sì ti pẹ́ tá a ti ń mú nǹkan wá pààrọ̀ tọwọ́ yín fún yín. A ti gba ẹ̀sìn lọ́wọ́ yín pé ẹ̀sìn yín kò dẹ́gbẹ́ yẹn wá, ẹgbẹ́ àwọn ẹ̀sìn tẹ́sìn wá. Àwọn ẹ̀sìn àbáláyé tí wọ́n ti bá láyé tó mú ìlú tòrò wọ́n bẹ̀rẹ̀ sí kó lé wọn lọ́wọ́. Ìgbà tí wọ́n ti ń gba owó wọn ò lẹ́nu ọ̀rọ̀ mọ́ bí àwọn òyìnbó ìbí wọn ṣe bẹ̀rẹ̀ sí ṣèjọba aláfagídí ṣe. Alẹ́ tipátipá láàfin máa pàṣẹ. Wọ́n wá ń lo àwọn ìjòyè, wọ́n ń lo àwọn aráàlú láti máa fi ṣe agbẹnusọ. Ṣé àwa rí wípé ọ̀rọ̀ tówó bá sọ tì ilẹ̀ ní gbé? Bí bàbá yín lókè lọ́n ṣe sọ pé ọ̀rọ̀ tówó bá ṣe tì owó náà ni ó yanjú ẹ̀. Ẹ rí ibi tẹ́ ẹ bá dé báyìí. Ó bẹ̀rẹ̀ sí ra ìfún yín bí ìgbà táwọn amúnisìn dé lọ́jọ́ sí. Ó ń fi owó wa tó kó ó fi ń fi wọ̀ kánjú àwọn fi ń balẹ̀ jẹ́. Ó ní ọ̀rọ̀ tówó bá ṣe tì olówó náà ni ó yanjú ẹ̀. Ṣé rí pé tó kó bá yé ẹ̀yin ọba tòde òní náà lélẹ̀? Owó tó kó bá àwọn bàbá yín lọ́jọ́ sí àwọn bàbá ńlá yín, owó táwọn amúnisìn kó wá tó kó bá wọn, òun náà ni olórí yín báyìí ló tún bẹ̀rẹ̀ sí máa fi bayé yín jẹ́. Torí láti ìgbà tí wọ́n ti gbàjọba tí wọ́n sì ti gba àṣẹ ọba kúrò lẹ́nu yín, tí wọ́n ti gba gbogbo ètò ìlú kúrò lọ́wọ́ yín, òun lọ́ba ti tán, lọ́ba ò ti níyì mọ́ nílẹ̀ Yorùbá. Wọ́n ń kó yín sórí àga láti máa fi yín ṣe jàǹdùkú ni. Ẹ lọ́ọ́ fagídí ṣe báyìí fáwọn aráàlú, ẹ lọ́ọ́ fagídí hùwà ipá. Ṣé rí pé owó ọ̀hún náà tó bá tàwọn bàbá ńlá yín jẹ́, òun náà ló ti tó ń ba ayé yín jẹ́ yìí, ó tiẹ̀ ti bàjẹ́ ni. Torí tó bá ti kó lé yín lọ́wọ́, ohun tó ní kẹ́ ẹ ṣe lẹ́yìn náà ṣe ti gbàgbé pé ọba gbọ́dọ̀ jẹ́ aláàbò ìlú ni. Áwù òní ntọ́wọ́ bá ṣe tì Yorùbá ní ilẹ̀ ní gbé, ìwọ ní ntọ́wọ́ bá ṣe tì owó náà ni ó yanjú ẹ̀. Ó sì fowó yìí, owó wa tó ń kó òfin balẹ̀ ayé jẹ́. Ó ti bá yé ẹ̀yin ọba jẹ́dó lónìí sótán. Ìbọn tí ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín gan ò tọ́ sórí ipò tẹ́ wà. Ó lè rí yín lò ló ṣe fi yín há sórí ipò ọba káàkiri. Ọ̀tọ̀ làwọn tó yẹ kó wà nípò. Àwọn tó wà nípò ọba lónìí ṣàṣà làwọn tó jẹ́ ojúlówó ọmọ ọba tó ní orí àpèrè tó jókòó síbẹ̀. Àfagídí jayé ni. Bàtà tẹ́ọba yín bá ti tí kábíyèsí yín bá ti wà lẹ́yìn yín, tó lórí yín olórí àwọn jàǹdùkú bá ti wà lẹ́yìn yín, ẹ̀yin náà fọkàn balẹ̀. Ẹ̀ ń hùwà ibi sáwọn aráàlú. Kẹ́tẹ́kẹ́tẹ́ yín ti wá kú báyìí èso pin. Níbi tó tì yín dé òun lẹ bára yín yìí. Ó ṣàtúnṣe mọ́ lórí ọ̀rọ̀ yín. Nítorí pé ìgbà táwọn òyìnbó tì yín tẹ́ ẹ ti tì, táwọn olórí ẹrú nílùú yín náà Nàìjíríà tì yín tẹ́ ẹ ti tì, tẹ́ ẹ sì ń tì dòní, òun náà ló ṣàkóbá fún yín lórílẹ̀‐èdè tiwa. Àwa ti yọ jáde, a ò sì yọ pẹ̀lẹ́yìn ọba. A fi ẹ̀yin ọba, a fi yín sílẹ̀ Nàìjíríà yín ni. Ẹ máa ṣòwò ìgbésùnmọ̀mí yín níbẹ̀. Ẹ ò bá wa ṣe ohunkóhun nílẹ̀ Yorùbá olómìnira tá a dé yìí. Ilẹ̀ DRY Democratic Republic of the Yorùbá kò gbà yín láyè, kò sì ní gbà yín láyè. Ó ṣeé ṣe kátúnṣe lè wà lọ́dọ̀ bàbá yín lókè lọ́hùn lókè ọya níbi tó ti ń lò yín. Ṣebí ààrẹ tí ajá bá fogún ọdún sá ni gbẹ̀yìn
ìrúbọ ẹbọ náà ni ó pàpà jẹ́ fún Ògún, ẹran Ògún ni. Gbogbo àìnílàákàyè yín, gbogbo ọ̀kánjúà yín, ìmọ̀tara ẹni yín nìkan, ojú kòkòrò àti ìrandíran tí ò jẹ́ kí ọ̀làjú òde òní kó wọnú ayé tiyín, kó yí yín láyé padà sí rere. Òun náà ló ṣàkóbá fún yín tó fi jẹ́ pé ẹrú lẹ́ ṣe kú. Ṣẹ́yìn lérò pé ẹ mú wa lẹ́rú nílẹ̀ Yorùbá ni, ẹ̀yin lẹ́wàá ṣẹrú kú fún ọ̀gá yín. Ẹ yá dúró tì nílẹ̀ Nàìjíríà, ẹ má tẹ̀lé wa dé ìlú olómìnira wa. Ẹ dúró tì í kẹ́ ẹ máa ṣe ìjọba yín níbẹ̀ lórí àwọn tó bá kù tó gbà fún yín. Ṣàkúkú ráwọn kan náà tí wọ́n ní dípò òmìnira, àwọn wà nínú ìnira nílẹ̀ Nàìjíríà yín ni, wọ́n máa gbélẹ̀ Nàìjíríà yín lọ títí láì pẹ̀lú ìnira wọn, kẹ́yìn sì máa ṣọba lórí wọn níbẹ̀. Àyè ò gbárọ́ nílẹ̀ olómìnira DRY. Àyè ò gbà ẹ̀yin ọba, kò gbà ẹ̀yin ẹlẹ́tẹ̀ẹ́, kò gbà ẹ̀yin bọ̀rọ̀kìnní. Ẹ ti ṣiṣẹ́ ibi, ẹ ti hùwà ìkà, ìkà yín náà ni ó sì kà yín. Èyí tó bá lè sá lọ nílùú yín kó sá lọ, àwa kọ́ la lé yín. Ẹ bá sá lọ tá ẹ bá kú sílé òkèèrè, kàn rọ ẹrù yín sínú ògò, àwọn ọmọ yín ò gbọdọ̀ gbé ẹrù yín délùú wa. Ilẹ̀ Nàìjíríà nílẹ̀ yín, ibẹ̀ ni kí wọ́n máa gbé ẹrù yín lọ. Ẹ̀yin ọba oní áńgà lápá, oníṣẹ́ẹ̀nì lọ́rùn gbọ̀rọ̀ bíi tajá, ẹgbẹ́ tí yín dúró nílẹ̀ Nàìjíríà yín. Ṣé gbogbo téèyàn bá ń ṣe ló kúkú máa ń kéré ìwà rẹ̀? Ẹ ti kéré ìsan ọwọ́ àwọn bàbá ńlá yín. Ẹ tó wá gbin orólẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ yín tí wọ́n máa jẹ títí láé. Níbi tó yẹ káwọn àrọ́mọdọ́mọ yín kí wọ́n ti máa rìn kan mọ́ yẹn fanda nínú òmìnira. Àwọn àrọ́mọdọ́mọ yín ò ní lè jọrọ̀ lẹ̀ olómìnira yìí. Nítorí láti ilẹ̀ tán bàbá ńlá yín ti borí àpèrè jẹ́ lègún ti tẹ̀lé yín. Òun náà ló sì ràn lórí àwọn àrọ́mọdọ́mọ yín. Bí agbára ìṣèjọba ṣe bọ́ kúrò lọ́wọ́ àwọn ọba tí amúnisìn sì bẹ̀rẹ̀ sí ní ṣàkóso orílẹ̀-èdè Yorùbá, ọba àti ìran Yorùbá sì di ẹrú lábẹ́ àwọn àjòjì òyìnbó tó wá sí orí ilẹ̀ wa láti fi àrékérekè àti ipá gba agbára ìṣèjọba orílẹ̀-èdè wa. Èyí tẹ́ kó bá wa bí èrò yẹn náà ti tó. Áwù, ṣèbí wọ́n gba agbára ìṣèjọba lọ́wọ́ yín tán gẹ́gẹ́ bí ọba, wọ́n ń ṣèṣàkóso lórí yín àtọba àti ìrandíran Yorùbá. Ẹ kó wa sábẹ́ àjòjì nítorí pé ẹ lè para mọ́, ẹ lè pa ọkàn mọ́, nítorí pé ìmọ̀tara ẹni nìkan ó ba ayé ọ̀tá yín jẹ́. Ó tiẹ̀ ba ayé yín jẹ́ pátápátá ni, ọ̀tá yín gan sàn jù yín lọ. Ẹ̀yin ọba aláìdá aláìlérò, àsìkò ẹ̀san yín ló dé. Ní Ọlọ́run ṣe ń jẹ́ káṣírí yín ó tú. Àsìkò ẹ̀san yín ló dé lọ́lọ́run fi lo ìyá wa Múà láti kó wa jáde kúrò láàrin yín. Àwọn baba ńlá yín náà níbi tí wọ́n bá wà, wọ́n máa mi orí fún yín pé àwọn kó bá àwọn ọmọ àwọn tán, àwọn ti tún kó bá àwọn ọmọ àwọn. Àwọn ọmọ yín náà bó ṣe máa rí fún wọn nu. Àfọwọ́fà yín ni ègún tó ń jà wọ́n. Ẹ múra sí i. Lórí ilẹ̀ tiwa, òmìnira ti bẹ̀rẹ̀, ìgbádùn ti bẹ̀rẹ̀ fún àtọmọdé àtàgbà nílẹ̀ olómìnira tiwantiwa ti Yorùbá. Ẹ kú ìnira yín, ẹ kú ọ̀fọ̀ o nílẹ̀ Nàìjíríà yín tẹ́ máa gbé sí. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá, DRY ti dúró, yálà ọ̀tá fẹ́ tàbí wọ́n kọ̀. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ọwọ́ Olódùmarè ní orílẹ̀-èdè Yorùbá jẹ́. Kò sì sí ẹni tó tó bẹ́ẹ̀ láyé yìí láti dá iṣẹ́ Olódùmarè dúró. Àfi tí Olúwa rẹ̀ bá fẹ́ parun ló kù. Nítorí náà, ẹ̀yin ọ̀tá òmìnira orílẹ̀-èdè Yorùbá, ẹ lọ so ewé agbéjẹ́ mọ́wọ́. Bí bẹ́ẹ̀ kọ́, á jẹ́ pé ẹ ti ṣetán láti parun nìyẹn. Olódùmarè yóò sì rọ òjò ìparun rẹ̀ lé gbogbo yín lórí láìkù kan. Ó ti pẹ́ tí ìran Yorùbá ti ń jẹ̀yà lọ́wọ́ àwọn amúnisìn. Ṣé ti àwọn ọba ni ká sọ ni? Àwọn tí wọ́n pera wọn ní olóṣèlú tàbí àwọn amúnisìn láti ìta. Ẹni gbépo lájà kò jẹ̀bi bí kò ṣe ẹni tó gbà á sílẹ̀. Yorùbá bọ̀,
wọ́n ní tí kùlé ò bá pani tòde ò lè pani. ọ̀rọ̀ yìí ló dífá fún àwọn ọmọ àlè tí wọ́n pera wọn ní olóṣèlú àti àwọn tí wọ́n pera wọn lọ́ba ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀bàyéjẹ́, ìkà, akótilétà gbáà ni wọ́n jẹ́. àwọn wọ̀nyí ni wọ́n fìyà ń jẹ ọmọ Yorùbá nípa pípàdé àpòpọ̀ pẹ̀lú àwọn amúnisìn tìta láti kó ìran Yorùbá lẹ́rú. ẹ mà dájú gan o, ládùúrú ìyà tó ń jẹ ọmọ Yorùbá. ṣé ti àwọn ọ̀dọ́bìnrin Yorùbá tí wọ́n ti di onínàbì tàbí àwọn ọ̀dọ́kùnrin tí wọ́n ti di oníjìbìtì gbáà? ọ̀pọ̀ kàwé, wọn ò ríṣẹ́ fi ṣe. wọ́n wá di ẹni tó ń gun ọ̀kadà àti márúwá. ọmọ Yorùbá wá di ẹni tó ń gbégbá bárà kó tó lè rí ọwọ́ mú lọ sẹ́nu. ó mà ṣe o, ojú yín ò sì fọ́. ẹ ń rí gbogbo ìyà tó ń jẹ ọmọ Yorùbá yìí, ẹ dákẹ́ ẹ sì sọ̀rọ̀. ṣùgbọ́n ẹ wá gbọ́ o, ṣe rí gbogbo ìyà tí ẹ fi jẹ ọmọ Yorùbá yìí ni Olódùmarè máa fi jẹ yín àti àrọmọdọ́mọ yín títí láéláé láṣẹ Èdùmàrè. ṣèbí àwọn amúnisìn ti inú ilé tí wọ́n pera wọn ní ọba, aṣíwájú tàbí olóṣèlú ilẹ̀ Yorùbá gan ni wọ́n ń gbàbọ̀dè fún ìran Yorùbá. àwọn amúnisìn ló yan ẹni tí wọ́n fẹ́ sípò. wọn ò tẹ̀lé ìlànà tí àwọn baba ńlá wa ń gbà yan ọba mọ́. bẹ́ẹ̀ ni Yorùbá bọ̀ wọ́n ní tí kò bá sí olè tínú ilé tìta olè wá jà ni. àwọn ọ̀bàyéjẹ́ ọba, aṣíwájú àti olóṣèlú ilẹ̀ Yorùbá gan ni olè tínú ilé tó ń pe tìta wá jà. ẹ̀ ń ta ìrọyìn nítorí owó àti ipò tó máa tán. àwọn alálẹ̀ máa bi gbogbo yín pátápátá láìkù kan. ẹ̀yin ìkà aláìdá wọ̀nyí, ẹ sọra yín di ẹrú àwọn amúnisìn. wọ́n wá ń lò yín lòdì sí ìran yín. ohun tí ò ṣẹlẹ̀ rí nígbà yí àwọn baba ńlá wa. amúnisìn ló wá yan ọba nílẹ̀ Yorùbá. ọba tó jẹ́ wípé nígbà àwọn baba ńlá wa, Ifá ni wọ́n fi ń yan ọba. ṣùgbọ́n lónìí kò rí bẹ́ẹ̀ mọ́. olóṣèlú ló yan ẹni tí wọ́n bá fẹ́ sípò. ìdí nìyẹn tí wọn ò fi ní àṣẹ lẹ́nu mọ́. ṣèbí òun náà ni a rí ní oṣù díẹ̀ sẹ́yìn, tàbí kí a sọ pé ọdún díẹ̀ sẹ́yìn, tí ẹnìkan tó pera rẹ̀ ní ààrẹ àná ní ìlú agbésùnmọ̀mí Nàìjíríà tó ní kí àwọn ọba máa dìde kí wọ́n máa jókòó, tí àwọn náà sì ń dìde tí wọ́n ń jókòó. ṣé irú àwọn wọ̀nyí ni a wá ń pè ní ọba? àwọn tí wọn ò bá lé nǹkan kan tí wọ́n ń pera wọn lọ́ba. ọba tí ò lè dáṣẹ pa fúnra rẹ̀, tó jẹ́ pé àṣẹ tí olóṣèlú bá pa fún ni ó máa tẹ̀lé. kò kúkú sí nǹkan tó ń jẹ́ ọba mọ́ ní ilẹ̀ Yorùbá. nítorí náà kí ẹ yá wábi wọ́ sí. kẹ́ni tó bá ní àníyàn láti gba àwọn ènìyàn kúrò nínú òṣì, wọ́n á ní kí wọ́n lọ gba ẹ̀mí rẹ̀ lójijì. ọmọ aládé wá di ẹni tó ń ṣe ẹrú nílẹ̀ àjèjì nítorí àti rí ọwọ́ mú lọ sẹ́nu. torí náà ni wọ́n ṣe máa ń lépa ẹ̀mí ẹni tó bá dìde láti gba àwọn ènìyàn rẹ̀ kúrò lóko ẹrú òṣì àtìyà, kí wọ́n lè máa tẹ̀síwájú nínú iṣẹ́ ibi wọn. wọ́n sọ àwọn ọmọ ológo di ìdàkudà. ìwà ọmọlúwàbí wá ṣọ̀wọ́n ní àwùjọ ọmọ Yorùbá. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá wa tó gbà wá lọ́wọ́ àwọn amúnisìn wọ̀nyí nípasẹ̀ màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá tó fi iṣẹ́ ìtúsílẹ̀ ìran Yorùbá rán. àwọn ìkà wọ̀nyí ò ní àwọn ò bà wá láyé jẹ́. ọpẹ́lọpẹ́ Olódùmarè tó gbà wá. ọ̀pọ̀ àwọn ọmọ ológo wa ni wọ́n ti sọ di ìdàkudà tí wọn ò lè dánú ara wọn rò mọ́. ìwà ọmọlúwàbí wá ṣọ̀wọ́n pátápátá láàrin ọmọ Yorùbá látàrí ìwà ìkà àwọn amúnisìn ilé àti tìta. ọmọ Yorùbá wá di ẹni tí ò ṣe gbára lé, tí ò ṣe gbàgbọ́ mọ́. onírúurú ìwà ibi ló wá kún ọwọ́ wọn. ọmọ Yorùbá wá di ẹni tí ń pààyàn, tí ń jẹ̀yàn nítorí ọrọ̀ ayé. tí kì bá ṣe Ẹlẹ́dàá wa tó gbà wá nípasẹ̀ màmá wa, níbo ni àwa ìran Yorùbá ìbá wà lónìí? nítorí náà
Gbogbo àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People, IYP. Ẹ má jẹ́ kí a gba ẹnikẹ́ni tó lè dúró gẹ́gẹ́ bí amúnisìn láàyè láàrin wa. Lẹ́yìn tí a ti ṣe ìkéde òmìnira wa ní 20 oṣù Bélú 2022, tí a bá rí ẹnikẹ́ni tó ń gbé ìgbésẹ̀ tó lè ṣe àkóbá fún ìran Yorùbá, ẹ má ṣe dágunlá sírú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ẹ fi tó ìjọba adelé orílẹ̀-èdè Yorùbá létí lórí ìtàkùn ayélujára adele-dry2022@gmail.com tàbí adele_dry@outlook.com. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá, ẹ má ṣe jẹ́ kí a tún fi àyè gba àwọn ọ̀bàyéjẹ́ yìí lórí ilẹ̀ wa mọ́. Yorùbá bọ̀, wọ́n ní inú èsìsì kì í jóni lẹ́ẹ̀mejì. Ọmọ Yorùbá, Olódùmarè ti gbà wá nípasẹ̀ màmá wa Mua, ìyá òmìnira Yorùbá, tó rán sí wa láti ṣe àṣeyọrí iṣẹ́ ìtúsílẹ̀ àwọn ọmọ aládé kúrò lóko ẹrú. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé kò sí nǹkan tó ń jẹ́ ọba mọ́ ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ó wà bẹ́ẹ̀. Kí ẹnikẹ́ni má ṣe gbìyànjú láti yí padà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màmá wa máa ń sọ fún wa wípé gbogbo àwọn ọmọ Yorùbá ni a ní adé lórí. Bẹ́ẹ̀ sì ni kò sí ìdílé kan nílẹ̀ Yorùbá tí kò ní adé. Àfi ìdílé tó ti ṣe lòdì sí ìran Yorùbá ni Olódùmarè ti gba adé wọn. Nítorí náà, gbogbo wa ni a ní adé lórí, ọmọ aládé sì ni wá pẹ̀lú. Fún ìdí èyí, ẹ jẹ́ kí gbogbo wa pawọ́pọ̀ kí a sì gbárùkù ti àwọn ìjọba orílẹ̀-èdè wa, kí a sì tẹ̀lé gbogbo àwọn àlàkalẹ̀ ètò ìṣèjọba tí Olódùmarè gbé fún wa nípasẹ̀ màmá wa, ìyá ògo adúláwọ̀, láti lè jẹ́ kí ìrọ̀rùn ó dé bá tọmọdé tàgbà ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe jẹ́ kí a dalẹ̀ ìran wa nítorí owó tàbí ipò, torí pé ìran wa ṣe pàtàkì ju ohunkóhun lọ. Ogún ìbí wa ni ẹ jẹ́ kí a dìímú ṣinṣin, kí a sì máa wá ìlọsíwájú orílẹ̀-èdè wa nígbà gbogbo. Elédùmarè á fún wa ṣe. Ilẹ̀ Yorùbá gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Gbogbo ìwà ìmúnisìn ti parun ní ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ aládé sì ti wọnú ògo wa lọ. Kí a máa jó, kí a máa yọ̀ lókù. Kí a sì máa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nígbà gbogbo fún oore ńlá tó ṣe fún wa yìí. Lẹ́yìn tí àwọn òyìnbó amúnisìn ti gbàkóso ìṣèjọba ilẹ̀ Yorùbá tán, tí wọ́n sọ ọmọ Yorùbá sí oko ẹrú, àwọn ọba yìí sì wà ní ipò ọba láìsí agbára tàbí àṣẹ láti ṣe ìjọba mọ́, ṣùgbọ́n àwọn amúnisìn fi wọ́n síbẹ̀ gẹ́gẹ́ bí olórí ẹrú tí wọ́n ń lò láti ṣe àkóso ètò ìmúnisìn àti ìmúnilẹ́rú. Ṣé a mọ̀ bí àwọn amúnisìn bí wọ́n ṣe dé sí orílẹ̀ Yorùbá? Orílẹ̀-èdè ní Yorùbá wà ní ìgbà kan rí. Ó dá wà ní tó ń ṣe àkóso ara rẹ̀, ṣùgbọ́n nípa ọ̀nà àgàbàǹgebè, ìwà ìkà àti ìwà ìjẹgàba àwọn amúnisìn nínú ẹ̀yà wọn, èyí ló jẹ́ kí wọ́n wá láti wá bá wa ṣe ìdókòwò. Ní ọ̀nà ìdókòwò yìí, òun ni wọ́n ṣe fi ibẹ̀ wọlé sí ilẹ̀ Yorùbá. Lẹ́yìn tí wọ́n gba ibẹ̀ wọlé pẹ̀lú ète láti jẹgàba, ète láti gba agbára lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá, díẹ̀díẹ̀ ni wọ́n bá wa ṣe ìdókòwò, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn wọ́n rí wípé àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n máa ń ṣe okòwò ẹrú ṣíṣe ní ayé ìgbà yẹn. Nípa ọ̀nà yìí, òun ni wọ́n ṣe gba ibẹ̀ wọlé, òun ni wọ́n ń rà, ni wọ́n ń tà, wọ́n á kó ẹrú wá, wọ́n á mú ẹrú lọ. Bẹ́ẹ̀ ni díẹ̀ ni wọ́n ṣe gba ibẹ̀ wọlé sí ara àwọn ọba ilẹ̀ Yorùbá, tí wọ́n sì gba agbára ìṣèjọba ara ẹni, àṣẹ àwọn ọba yìí. Iṣẹ́ àwọn ọba yìí ni láti máa fi agídí gba owó orí
lọ́wọ́ àwọn ará ìlú fún amúnisìn òyìnbó, wọ́n sì tún fi òfin àwọn òyìnbó yìí mú ará ìlú láti ṣe ẹrú tipátipá lórí ilẹ̀ baba ńlá wọn fún aláwọ̀ funfun nítorí kí òyìnbó má bàa dá owó oṣù wọn dúró tàbí kí ó yọ wọ́n lọ́ba gẹ́gẹ́ bí olórí ẹrú. Lẹ́yìn ìgbà tí àwọn aláwọ̀ funfun yìí tó jẹ́ amúnisìn tí wọ́n ti gba ìṣàkóso orílẹ̀-èdè Yorùbá ní ọwọ́ wọn, wọ́n wá ń wá ọ̀nà láti máa tẹ́ àwọn òyìnbó lọ́rùn. Ó rọ̀ wọ́n lọ́rùn o, kò rọ̀ wọ́n lọ́rùn o, wọ́n á máa wá gbogbo ọ̀nà láti tẹ́ àwọn amúnisìn lọ́rùn ni, nítorí wípé ọwọ́ ti wọwọ́. Bẹ́ẹ̀ ni ìdókòwò wọn àti ìbánidọ́rẹ̀ẹ́ wọn ó ti wọnú ara wọn, ṣùgbọ́n wọn kò mọ̀, wọn ò fura wípé àwọn amúnisìn wọ́n ń dẹ wọ́n ni. Ikú ń dẹ dẹ̀dẹ̀, dẹ̀dẹ̀ ń dẹkú, ó ní ọ̀rọ̀ wọn. Lẹ́yìn ọ̀rẹyìn ó ní wọ́n gba gbogbo agbára wọn, tí wọ́n gba gbogbo àṣẹ ní ọwọ́ wọn nípa ìbánidókòwò lórí ilẹ̀ Yorùbá. Wọ́n wá sọ wọ́n di agbowó orí. Wọ́n á máa gbowó orí fún àwọn aláwọ̀ funfun lórí ilẹ̀ baba ńlá wa, àwa Yorùbá. Wọ́n filẹ̀ tiwọn sílẹ̀, ṣùgbọ́n wọ́n á máa ranjú sí orí ilẹ̀ ti Yorùbá, orí ilẹ̀ wa. Bẹ́ẹ̀ ni ohun tí wọ́n ń ṣe leléyìí lábẹ́ àwọn amúnisìn yìí. Ìfẹ́ ìlú àti ará ìlú sì kúrò lọ́kàn àwọn ọba Yorùbá. Ìfẹ́ owó, ipò àti ìbẹ̀rù òyìnbó sì dípò rẹ̀. Wọ́n ń bẹ̀rù àwọn amúnisìn, àwọn àjèjì lórí ilẹ̀ wọn. Àwọn baba ńlá wa pẹ̀lú agbára tí wọ́n ní, pẹ̀lú àṣẹ tí Olódùmarè tó jogún fún wọn, wọ́n ń bẹ̀rù àwọn àjèjì lórí ilẹ̀ wọn. Eléyìí túmọ̀ sí wípé wọ́n ti múra wọn gangan lẹ́rú nínú ọkàn ara wọn lọ́hùn-ún kí àwọn amúnisìn gangan tó wá kó wọn lẹ́rù nípa ti ara. Òyìnbó amúnisìn tún ń lo gbogbo àwọn ọba wọ̀nyí láti pa àwọn ará ìlú lẹ́nu mọ́. Bí àwọn olè òyìnbó náà ṣe ń kó ọrọ̀ orílẹ̀-èdè Yorùbá lọ láti tún ìlú àti ayé àwọn ọmọ ìlú wọn ṣe. Àwọn ọba yìí wá di ọ̀tá ìran Yorùbá pátápátá. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti di ẹrú lábẹ́ amúnisìn òyìnbó, síbẹ̀ wọ́n ń fi ipò olórí ẹrú náà jẹ gàba lórí àwọn ènìyàn wọn láti ta ìran ọmọ Yorùbá, ìran ọmọ aládé àti ilẹ̀ àjogúnbá wa fún àtọ̀húnrìnwá, ìkà àti olè òyìnbó amúnisìn. Ìrìn àjò yìí tẹ̀síwájú títí di 1986 tí wọ́n sọ orílẹ̀-èdè Yorùbá pọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè tó fara tì wá, tí wọ́n sì ń pè ní Nàìjíríà. Látàrí bí wọ́n ṣe sọ agbára, ipò àti àṣẹ wọn nù, ohun tí àwọn amúnisìn bá fẹ́, òun ni àwọn ọba ilẹ̀ Yorùbá ń ṣe. Wọn ò ní agbára mọ́, wọn ò ní àṣẹ láti yí ohun padà wípé nǹkan tẹ́ ń ṣe yìí a ò fẹ́ lórí àwọn ènìyàn wa. Wọn ò ní agbára rárá. Ohun tí wọ́n bá fẹ́, táwọn amúnisìn bá fẹ́, òun náà ni wọ́n ń ṣe. Àwọn ọba yìí gan, nǹkan tí kò wù wọ́n, wọn ò lè sọ pé àwọn ò fẹ́, nítorí kò sí agbára mọ́. Wọ́n ti gbé igbe orí wọn fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ, kọ̀lọ̀kọ̀lọ̀ sì ti jẹ igbe orí wọn. Gbogbo agbára wọn ò ní àwọn amúnisìn wọ́n ti gbà lọ. Wọn ò lè sọ ọ̀rọ̀ kankan fún ọmọ ìbílẹ̀ Yorùbá kó wá sí ìmúṣẹ. Tí wọ́n bá sọ̀rọ̀, tí àwọn amúnisìn bá dé, tí wọ́n bá sọ wípé rárá o, kí lẹ sọ níbẹ̀ yẹn, kò sí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe sí i, nítorí wípé kò sí ọba aládé mọ́, kò sí agbára fún wọn mọ́, kò sí àṣẹ lẹ́nu wọn mọ́. Ọmọ Yorùbá, níbi tí a bára wa ní eléyìí lórílẹ̀‐èdè baba ńlá wa, ó ní àwọn amúnisìn tí wàá kó wa ní ẹrú. Wọ́n á kó ọmọ Yorùbá ní ẹrú lọ sí ọ̀dọ̀ wọn lọ́hùn-ún. Wọ́n á fi wọ́n ṣiṣẹ́, wọ́n á fi ìyà jẹ wọ́n láti orí ilẹ̀ baba ńlá wọn. Wọ́n á kó wọn lọ sí ìlú wọn tiwọn lọ́hùn-ún. Ìdí nìyí tí a ṣe ní àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé tí wọ́n wà jákèjádò gbogbo orílẹ̀-èdè, nítorí ìwà ìkà,
ìwà ìjẹgàba àwọn amúnisìn ni. Ìrìn àjò yìí ń tẹ̀síwájú títí di 1994 tí wọ́n so orílẹ̀-èdè Yorùbá pọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè tó faratì wá tí wọ́n sì ń pè ní Nàìjíríà. Ṣá mọ̀ wípé Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá kò sí nínú Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n látàrí ìwà ìkà, ìwà ìjẹgàba àwọn amúnisìn, òun ló fà á. Ìgbà mìíràn tí a bá ń bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ wípé ilẹ̀ Yorùbá ó máa jáde kúrò nínú Nàìjíríà, wọ́n á máa béèrè wípé báwo ni ó ṣe fẹ́ ṣẹlẹ̀, ní ọ̀nà wo la ṣe máa gbé ìgbà. Wọn ò mọ̀ wípé ilẹ̀ Yorùbá kò sí lára Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn òyìnbó amúnisìn yìí, àwọn ló wá láti wá so irun iwájú pọ̀ mọ́ ti pàkọ́. Wọn ò mọ̀, ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè ti wá bá wa gba orílẹ̀-èdè Yorùbá padà ní àìpẹ́ yìí. Ilẹ̀ Yorùbá ti kúrò ní ọwọ́ àwọn amúnisìn yìí àti di orílẹ̀-èdè. Democratic Republic of the Yorùbá (DRY) ó ti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Àwa sì ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. Iṣẹ́ ibi àwọn ọba ẹrú yìí kò dáwọ́ dúró títí di 18 ọdún nígbà tí àwọn amúnisìn fún arógbogbòó jẹ Nàìjíríà ní òmìnira òfégè. Ó jẹ́ òmìnira òfégè nítorí àwọn òyìnbó amúnisìn náà ló sì ń darí gbogbo ìṣèjọba ìlú agbésùmọ̀mí Nàìjíríà láti ilẹ̀ Gẹ̀ẹ́sì wá. Kò sí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe ní ilẹ̀ Nàìjíríà tí àwọn amúnisìn, àwọn òyìnbó aláwọ̀ funfun, àwọn òyìnbó Gẹ̀ẹ́sì yìí tí wọn ò bá fọwọ́ sí. Ẹnikẹ́ni lè sọ̀rọ̀, ṣùgbọ́n a kò máa fapá jánu lásán ni, kò lè débì kankan nítorí àwọn aláṣẹ wàá tó ń darí ètò ìṣèjọba ara ẹni ti ìlú Nàìjíríà tí wọn ò bá fọwọ́ sí, wọ́n kàn sọ̀rọ̀ lásán ni. Àwọn ọba yìí wọn ò ní agbára láti sọ ọ̀rọ̀ àṣẹ kan wípé báyìí ni ká ṣe lọ. Wọ́n fìyà jẹ ọmọ Yorùbá, wọ́n ń pa ọmọ Yorùbá lórí ilẹ̀ Yorùbá, ebi ń pa ọmọ Yorùbá. Àwọn ọba aládé yìí wọ́n kàn fi wọ́n jẹ dígẹrẹwu ni, wọn ò ní àṣẹ kankan. Ìyà ń jẹ àwọn gangan. Àwọn Fúlàní wọ́n ń pa àwọn gangan, ṣùgbọ́n wọn ò ní agbára lórí ilẹ̀ wọn mọ́. Wọ́n kàn lè máa fapá jánu nínú yàrá wọn, ṣùgbọ́n wọn ò ní àṣẹ, wọn ò lè sọ̀rọ̀, wọn ò lè pàṣẹ wípé ó yá ẹ̀yin ọmọ ogun ẹ dìde, tàbí nǹkan báyìí a ò fẹ́ mọ́ lórí ilẹ̀ wa. Wọn ò lè sọ̀rọ̀. Ìdí nìyẹn tó jẹ́ wípé wọ́n á máa pè wọ́n pé kí wọ́n wá sí Àbújá, kí wọ́n wá lọ sí ìpàdé, kí wọ́n lọ sí bíbá yìí, ṣùgbọ́n wọ́n á máa da agbádá kiri gẹ́rẹ́yẹ, agbádá òfò, fìlà òfò, ọ̀pá ìfọ́jú, òun á máa gbé kiri, bàtà ìṣẹ́ òun á máa wọ̀ kiri. Ọmọ Yorùbá, ibi tí àwọn ọba aládé tí wọ́n bá ayé wọn dé leléyìí, tí wọ́n wá da ọmọ Yorùbá sí ayé àdánù. Wọ́n da ọmọ Yorùbá sí ohun tí wọn ò fẹ́, ohun tí ọmọ Yorùbá kò retí rárá, òun ni ọmọ Yorùbá wá ń rí. Ìyà ń jẹ ọmọ Yorùbá nílé lóko. Àwọn ọmọ Yorùbá wá di àtìpó káàkiri orílẹ̀-èdè àgbáyé nítorí ìwà ìkà àwọn ọba yìí ni. Bí wọ́n tilẹ̀ ń sọ pé àwọn ọba wà ní ilẹ̀ Yorùbá, wọ́n kàn fi wọ́n dí gẹrẹwu ni nípa ipò, agbára àti àṣẹ. Wọn ò ní mọ̀ nípa ohunkóhun ní ilẹ̀ Yorùbá. Àbí ẹ sọ nǹkan kan fún mi tí ọba lè dá ṣe nílẹ̀ Yorùbá? Kò sí. Wọn ò lè pàṣẹ, wọn ò lè ṣòfin, wọn ò lè ṣe ohunkóhun. Abẹ́ àwọn tó ń ṣiṣẹ́ ní local government òun ni wọ́n gbé wọn sí. Bẹ́ẹ̀ ni, wọn ò lè ṣe ohunkóhun rárá. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ kí ojú wa là láti rí ohun tí àwọn amúnisìn tí wọ́n ti ṣe sí àwọn baba ńlá wa, tí wọ́n ti ṣe sí àwọn ilẹ̀ Yorùbá káàkiri. Wọ́n wá ń kó ọrọ̀ wa, wọ́n ń kó lọ sí ọ̀dọ̀ tiwọn. Wọ́n ń kó ọrọ̀ tiwa, wọ́n fi ń tún ayé àwọn ọmọ tiwọn ṣe. Wọ́n dì wá lọ́wọ́ mú wípé a ò gbọdọ̀ rọ́nà lọ. Ṣé báyìí la ṣe máa bá lọ? Ebi ń pa ìyàwó ilé, ebi ń pa ọkọ, ebi ń pa àwọn ọmọ. Àwọn òyìnbó aláwọ̀ funfun yìí
wọ́n ń kó ọrọ̀ ajé wa lọ sí ọ̀dọ̀ tiwọn, wọ́n fi ń tún ayé àwọn ọmọ tí wọ́n ṣé báyìí la ṣe máa bá lọ ọmọ Yorùbá? Ẹ jẹ́ ká dìde. Ilẹ̀ Yorùbá ti dúró, ilẹ̀ Yorùbá ó ń dúró dè wá láti wá gba òmìnira wa ní kíákíákíá nítorí wípé ọjọ́ ń lọ. Ẹ má sì jẹ́ kí àwọn amúnisìn kí wọ́n jẹ wá mọ́ ayé. Àwọn amúnisìn yìí pẹ̀lú aṣojú wọn, wọ́n á máa fún àwọn ọba ní tọ́rọ́kọ́bọ̀, á máa jọ àwọn ọba lójú wípé àwọn ń rí owó gbà. Àìmọye ìgbà ni wọ́n á máa sọ wípé ṣé tí ilẹ̀ Yorùbá bá dúró, ṣé a máa fún àwọn ní owó ìtanràn, owó oṣù? Kí ni owó oṣù nínú ohun tí ọrọ̀ àti àwọn nǹkan àlùmọ́ọ́nì tí Olódùmarè tó jogún fún ilẹ̀ wa? Èèlò ni wọ́n fẹ́ gbà tí wọ́n lè rí? Ṣùgbọ́n ó tẹ́ wọn lọ́rùn láti máa rí ọmọ Yorùbá kó máa kú, kó máa sunkún kébi máa pa wọ́n. Àwọn ọmọ Yorùbá wá di babíyàlà káàkiri ilẹ̀ Yorùbá. Ẹ rìn káàkiri, ẹ máa rí ọmọ Yorùbá tó ń ṣagbe. Ní ayé àtijọ́, nígbà tí àwọn amúnisìn dé, wọ́n sọ wípé àwọn ò rí alágbe, àwọn ò rí olè. Ṣùgbọ́n nísinsìnyí ọmọ Yorùbá ó ti ń ṣagbe, ọmọ Yorùbá ó ti ń jalè. Kò sí nǹkan ibi tí ọmọ Yorùbá ò ń ṣe mọ́ nítorí ìwà ìkà àti ìwà ìjẹgàba àwọn amúnisìn yìí ni, àti àìbìkítà àwọn ọba ilẹ̀ Yorùbá. Ìdí nìyí tí àwọn ọmọ Yorùbá ṣe wá ń pariwo ibi lórí ilẹ̀ baba ńlá wọn láì ṣe ilẹ̀ àjòjì. Ẹ jẹ́ ká dìde nítorí ilẹ̀ Yorùbá ó ti dúró. Iṣẹ́ ibi àwọn ọba ẹrú yìí kò dáwọ́ dúró. Wọn ò dáwọ́ dúró. Nítorí pé wọ́n fẹ́ tẹ́ àwọn amúnisìn lọ́rùn, wọ́n á máa ṣe àkóbá ọmọ Yorùbá. Wọ́n fún ilẹ̀ Yorùbá, wọ́n dà wọ́n pọ̀ mọ́ ilẹ̀ Nàìjíríà. Wọ́n á fún wọn ní òmìnira òfégè, òmìnira lásánlàsàn, òmìnira tó jẹ́ wípé wọn ò lè dá ohun kankan ṣe. Kò sí ohunkóhun tí wọ́n ní agbára láti ṣe, kò sí rárá. Tí àwọn amúnisìn tí wọ́n bá fọwọ́ sí, kò sí nǹkan tó lè dá ṣe. Wọ́n kàn sọ wípé ilẹ̀ Yorùbá, ilẹ̀ Nàìjíríà ó ní òmìnira ní òmìnira tẹnu lásán ni. Wọn ò ní òmìnira gidi. Bẹ́ẹ̀ ni, wọn ò ní òmìnira rárá. Lẹ́yìn òmìnira irọ́ yìí, àwọn Fúlàní ní àwọn òyìnbó amúnisìn sọ di olórí ẹrú, tí wọ́n sì ń darí àwọn ọba ilẹ̀ Yorùbá láti máa ṣe ìfẹ́ àwọn Fúlàní àti aláwọ̀ funfun ní ìlòdì sí ìran ọmọ aládé. Ó mà ṣe o, ọba Yorùbá di ẹrú Fúlàní tí ń ṣiṣẹ́ fún amúnisìn. Ìdí nìyí tó jẹ́ pé àwọn ọba aládé, àwọn Fúlàní, wọn ò bá da ẹran kí wọ́n lọ fi jẹ oko, wọn ò lè sọ ohunkóhun. Wọn ò bá pa ọmọ Yorùbá, wọ́n ń pa ọba gangan fúnra ẹ̀. Ọba aládé kò ní lè sọ̀rọ̀ nítorí àwọn aṣojú amúnisìn ni àwọn Fúlàní jẹ́. Àwọn àtọ̀húnrìnwá tó jẹ́ wípé wọn ò sí nínú àpapọ̀ Nàìjíríà ní ìgbà kan rí, àwọn ló wá di apàṣẹ wàá ilẹ̀ Nàìjíríà, èyí tó jẹ́ wípé ilẹ̀ Yorùbá jẹ́ ọ̀kan nínú rẹ̀. Ṣé lè bójúmu ọmọ Yorùbá? Báwo la ṣe ṣé báyìí la ṣe máa bá lọ? Ṣé ipò yìí náà ni a máa wà kí ebi máa pa ọmọ Yorùbá? Kí àwọn Fúlàní kó máa gbé ọmọ Yorùbá pa ní orí ilẹ̀ baba ńlá wọn? Ṣé báyìí la ṣe máa káwọ́ gbéra nígbà tí òmìnira wa ti dé? Nígbà tí ilẹ̀ Yorùbá ti dúró? Nígbà tí àwọn ọba yìí náà ni àwọn Fúlàní àti àwọn amúnisìn tí wọ́n ń lò láti dá wa lọ́wọ́ kọ́ wípé a ò gbọ́dọ̀ lọ, wípé a gbọ́dọ̀ wà pẹ̀lú Nàìjíríà ni. Kí ni oore tí Nàìjíríà ń ṣe fún Yorùbá? Ṣó wà ní? Kò sí. Wọ́n mú wá bíi wàrà. Ṣáà mọ̀ wípé ilẹ̀ Yorùbá òun ni ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin. Wàrà tó wà ní ilẹ̀ Yorùbá òun náà ni àwọn amúnisìn, àwọn Fúlàní, òun náà ni wọ́n mú, òun ni wọ́n ń jẹ. Látàrí ìdí èyí, òun ni wọ́n ṣe ń lérí wípé àwọn máa gba ilẹ̀ àwọn baba ńlá wa lọ́wọ́ wa ni. Ọmọ Fúlàní, wọ́n á máa pàṣẹ, wọ́n máa fọwọ́ lálẹ̀ fún wa. Ó mà ṣe o, ọba Yorùbá di ẹrú Fúlàní tí ń ṣiṣẹ́ fún amúnisìn.
a ò rí i pé láti ìgbà tí àwọn òyìnbó amúnisìn ti fi àrékérekè àti fipá já ìṣèjọba ilẹ̀ Yorùbá gbà ní ọba ilẹ̀ ti sọ àṣẹ àti agbára nù, tí àwọn fúnra wọn sì ti di ẹrú tí ń ṣiṣẹ́ olórí ẹrú. Wọn ò ní àṣẹ, wọn ò sì ní ipò kankan mọ́, wọ́n kàn fi wọ́n di gẹrẹu ni. Wọ́n wá di gbẹ̀wù dání, ọba aládé. Àwọn ọmọ ológo àná tó jẹ́ wípé wọn ò wà ní ògo kankan mọ́. Àwọn aláṣẹ wàá àná, wọ́n sọ agbára, wọ́n sọ ipò, wọ́n sọ àṣẹ nù. Wọ́n á fi ìyà jẹ ọmọ Yorùbá. Wọ́n lajú sílẹ̀, inú wọn á dùn. Wọ́n á gbé owó gọbọi fún wọn látàrí wípé kán fìyà jẹ ọmọ aládé, kán dájú ọmọ aládé, kán fìyà jẹ wọ́n lórí ilẹ̀ wọn. Ṣé báyìí la ṣe máa bá lọ, ọmọ Yorùbá? Ilẹ̀ Yorùbá ti dúró, ó ń dúró dè wá ká wá gba òmìnira wa. Èyí tó jẹ́ wípé ní àìpẹ́ yìí àwọn adélé wa wọ́n máa pè wá pé ká wá ṣe àjọyọ̀ ní gbogbo oríkò méjèèje ilẹ̀ Yorùbá ní àìpẹ́ yìí. Ká wá ṣe àjọyọ̀ òmìnira wa, èyí tó jẹ́ wípé ó máa ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Ẹ jẹ́ ká jáde ká túyáyá wípé a ti kúrò nínú oko ẹrú, a ti bọ́ kúrò lọ́wọ́ àwọn amúnisìn, a ti bọ́ kúrò lọ́wọ́ ìnilára àwọn ọba ilẹ̀ Yorùbá. Nítorí ikùn tiwọn nìkan náà ni wọ́n ń ṣiṣẹ́ fún. Wọn ò ṣiṣẹ́ fún ìran Yorùbá rárá o. Ọba aládé ilẹ̀ Yorùbá kò ṣiṣẹ́ fún ọmọ Yorùbá bí kò ṣe pé ó ń ṣiṣẹ́ fún ikùn ara rẹ̀ àti ẹbí ara rẹ̀ nìkan. Nítorí ìdí èyí, ẹ dìde, ẹ jà fún ara yín. Òmìnira ilẹ̀ Yorùbá ó ti dúró. Democratic Republic of the Yorùbá DRY ó ti dúró. Ẹ dìde kẹ́ wá gba ẹ̀tọ́ yín. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Lẹ́ẹ̀kan sí i, ẹ jẹ́ ká tún kíyèsí àwọn kókó tó jẹyọ nínú ìròyìn tòní. Ọba ilẹ̀ Yorùbá nígbà tí amúnisìn dé. Lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a gbé yẹ̀wò lónìí ni kò sí ààyè fún amúnisìn mọ́. Ọba ilẹ̀ Yorùbá lábẹ́ àwọn amúnisìn. Èyí lópin ìròyìn tòní, ẹ máa yáṣẹ́ ajé o. Ìròyìn Yorùbá.